Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn kan máa lọ pé kò kàn mí o. Ẹ máa lọ pé kò kàn mí. Ṣé ẹ pé ìgbà míì a máa drop fídíò. Àwọn kan comment nonsense lọ, in fact wọ́n búyàn. Ìkan bú mi níjọ̀wọ́. Kò sí nǹkan tí màá ṣe fún ẹ. Màá ní thank you. And after tí mo send thank you ẹ ṣe màá like ẹ, màá love ẹ, màá sọ thank you, màá dẹ̀ delete ẹ. It is as simple as that. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ má fi ọgbọ́n orí, ẹ má fi comment. Don't come here and insult. Don't come here and insult me. Ọ̀rọ̀ tí mo gbé kalẹ̀ níjọ́ yẹn mo ní confam ní kẹ́ ẹ sọ náà ṣe confam. Ẹ̀yin sọ wípé kinní kan èèyàn kan ní a fẹ́ break are capable, my words are capable of breaking. Breaking what? Sẹ́yìn ẹ̀yin tí bẹ́ẹ̀ lè fẹ́ sọ pé fẹ́ break wọ́n ti tèmi. Ebe àwọn report yín là ń bá yín gbé wá. Èyí àwọn míì tí wọ́n ṣe lẹ́yìn tẹ́yìn ò mọ̀ là ń bá yín gbé wá. Ìyẹn wá jẹ́ offence. Èmi dé ní láìpẹ́ yìí mo rí program kan tí máa Sheikh Habibu ní Ìlọrin tó sọ wípé Ìlọrin ò ṣe ìlú Yorùbá. Ṣé èmi kọ́ ni mo sọ nípa ẹ̀yìn kan mọ̀rànjú mo rí ni ìwà mọ̀ bí bàbá yẹn ti reframe ọ̀rọ̀ yẹn o tó ní Ìlọrin kì í ṣe ìlú Yorùbá. Ṣé ẹ gbọ́ àwọn ọ̀jọ̀gbọ́n kan náà ti wá jókòó lẹ̀lẹ̀ pé kò sí problem mi kọ́ ni mo sọ o, mo bá yín gbé wá bí wọ́n ṣe sọ ni o. Tí àwọn kan wà tó jẹ́ pé àwọn ní Kwara yẹn torí ìmọ̀ bí ẹ̀yin Yorùbá nation ìmọ̀ bí tẹ́ fẹ́ sọ̀rọ̀ Kwara sí o, ọ̀rọ̀ Kwara especially mi ìmọ̀ bí tẹ́ ti fẹ́ ṣe sí o, because tá bá sọ pé 100% ti Kwara èmi kọ́ mo sọ o bí wọ́n ṣe sọ ni 100% ti Kwara wọn ò fẹ́ ìrìn àjò Yorùbá nation yìí 50% ti Kwara wọn ò fẹ́ ìrìn àjò Yorùbá nation yìí. So ẹ̀yin ẹ wá ṣe constitution dáadáa. So ẹ mọ̀ bí tẹ́ gbé campaign yín lọ, ibi tẹ́ gbé campaign yín ẹ mọ̀ bẹ̀. Kò dẹ̀ lé o ẹ̀yin Kwara o, kò lé o enough tó bá yẹ pé kíní èmi kọ́ ni mò ń sọ o, nǹkan tí wọ́n sọ ni o, wọ́n ní kò lé pé àwọn tó fi pé àwọn jẹ́ àwọn èsè Yorùbá kí wọ́n mọ̀ pé àwọn bá north lọ, kọ́ mọ̀ bá north, kọ́ mọ̀ bá Nàìjíríà lọ, something like that. Àwọn tó fi pé àwọn jẹ́ Yorùbá kọ́ mọ̀ bá Yorùbá nation lọ. So kò í ṣe yẹn nìkan ni ẹ̀yin Yorùbá nation ó consider o, ẹ consider Kogi náà, Kogi pé bí kan ní Kogi àwọn náà Yorùbá nation ni wọ́n, Yorùbá language ni wọ́n sọ. So sí àwọn yẹn náà sọ pé àwọn ó bá Nàìjíríà lọ ni àbí wọ́n bá Yorùbá nation lọ ni. So ibi tẹ́ máa gbé campaign yín bọ̀ àwọn kákọ̀sí ni mò ń pa yín sọ yẹn, èmi kọ́ ni mo sọ o, àwọn kan ni wọ́n sọ ni mo wá gbé fún yín létí pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe Yorùbá nation ǹjẹ́ tí ẹ fi àwọn people yìí sí consideration. And on my own advice ni pé ó better kí èèyàn mọ́ wà pẹ̀lú minority o, ó better kí èèyàn mọ́ wà pẹ̀lú minority, ó better kí èèyàn mọ́ wà pẹ̀lú minority ibi tó ti máa treat yín bullshit, ó better kí ẹ mọ́ wà pẹ̀lú wọn o. Èmi on point by two nǹkan tí mo gbọ́ wá mo wá bá yín o, ẹ lè pinpoint mi o, èmi teacher ni mo ń ṣe o, ẹ lè sọ pé ó wà pẹ̀lú Yorùbá nation o àbí kò sí pẹ̀lú Yorùbá nation o. Nǹkan tí mo gbọ́ ni mò ń sọ yẹn pé ọ̀rọ̀ ti Ìlọrin ẹ mọ ibi tẹ́ gbé campaign yín wọ̀ ní Ìlọrin, ẹ mọ ibi tẹ́ yẹ kí ni kẹ́ gbé campaign yín wọ̀ ní Ìlọrin. So ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ yẹn lọ o, so yé yín. So èèwọ̀ tó bá wá sílẹ̀ tó bá sọ nonsense ò ní rí kà, yes èmi ò ní rí kà tí èmi gan-an sábà kà tí n bá ti ka starting tí n bá ti pé léyìí nonsense ló fẹ́ sọ màá kàn delete ẹ̀ ni.